وسلم. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Allahumma salli ala sayyidina Muhammadi ala alihi wa sahbihi wa sallam. Grand Sheikh Fadilat Sheikh Abdulkadir Muhammad Kamaldeen Adabiya, Sheikh Muhammad Ashir Sali OON Chief Imam of Ilorin, guest speaker Sheikh Abdulmumin Anafi Ayara Adabi, Sheikh Sahaduddin Ajara, as I fondly call Bami, whose love of Allah subhanahu wa ta'ala brought us together in Mecca. My father, who is supposed to be the chief host today, Alhaja Sheikh Gafar OON, Amadami of Ilorin, fathers, mothers, sisters, brothers, friends, present here today for the sake of Allah subhanahu wa ta'ala. I welcome you to the memorable commissioning of Ummulkhair Memorial Central Mosque and Islamic Center. Yorùbá mi dá, but màá fi òyìnbó àti Yorùbá sọ̀rọ̀ nítorí ẹ̀yin tí ẹ bí mi tẹ́ wà lórí ìjókòó. Mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣókí tí mo fẹ́ sọ pẹ̀lú àfọ̀mọ́ fún Ọlọ́run ọba àti mímọ̀ yìí rẹ̀ tó gbé iṣẹ́ ìkalẹ̀ tó yàn wá láti ṣe. Tó bá wù ú, ó lè gbé ẹrúsìn rẹ̀ tó wù ú dìde tí ò ní jẹ́ àwa. Adúpẹ́ pípé ìlérí rẹ̀ ló ṣẹ. Bíbí tó fi ṣe gbé kalẹ̀ kì í ṣe mímọ̀ ṣe wa, kì í ṣọgbọ́n wa, kì í ṣagbára wa. Adúpẹ́ fọ́lọ́run ọba tó jẹ́ kó ṣeé ṣe. Mo wá dúpẹ́ fọ́lọ́run ọba tó ṣẹ̀dá mi láti inú àìjẹ́ nǹkan kan tó ní kí n mọ jẹ́ nǹkan lórí ilẹ̀ lénìí. Ọba tó lábọ̀ mi tí màá tún lọ bá láì mú nǹkan kan dání àfi pípáyà rẹ̀, ìbẹ̀rù rẹ̀ àti iṣẹ́ tó fi rán mi lórí èpẹ̀ àbọ̀ rẹ̀ tí màá lọ fún. A bí mi ní 1st November 1963 nílùú Ọ̀fà fún Alhaji Akínwálé, popularly known as Ọmọ Akins, àti Alhaja Ummulkhair Akínwálé, ọmọ Ìkìrun àti Ẹ̀rín ilé. A gbàdúrà kí ẹ̀mí wọn kó bá ìyọ́nú Ọlọ́run ọba mi pàdé. Mo lọ sí Ìjágbó Baptist School. Lẹ́yìn ìgbà tí mo parí, mo lọ sí St. Clair's Anglican Girls School, méjèèjì Ọ̀fà ló wà. I was fascinated with nígbà tí mò ń dàgbà, ibi ìwà Ọlọ́run ọba mi ó bẹ̀rẹ̀ láti ìgbà tí mo wà ní bí ọmọ ọdún 4 sí 5. Ó bẹ̀rẹ̀ láti ibi ojú. Mo máa ń bira mi nínú ọkàn wípé kí ló wà ní ibi ojú tójú fi ń ríran. Ó máa ń bi ara mi wípé kí ló jẹ́ ká mọ jẹ́ èèyàn. Ó máa ń bi ara mi wípé kí ló dé tà lè rí Ọlọ́run. Ó máa ń bi ara mi wípé kí ló dé tá bá gbàdúrà tí kì í ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Orí mo lè mọ̀ rò wípé mo fẹ́ jiyàn kí n mọ bẹ Ọlọ́run kí mọ́ mi ní ráìsì lòun ò fún mi jẹ. It is my hope. These questions usually arises with children. It is my hope for the management committee of this Islamic Center to assist whoever will be privileged to attend begin to understand these questions. Kì í ṣe wípé kákan mọ́ kọ́ wa ní Arabic àbí bọ́n ṣe ń ka Quran nìkan. Ó nígbàgbọ́ wípé ọmọ tí a bá fi Islam yé láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀, gbogbo ohun tí ń jẹ́ Islam lágbọ́yé kò ní bọ́ sínú ẹ̀sìn míì pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Thereafter, I proceeded to Kwara State Polytechnic fún HND àti OND. Ibẹ̀ ni mo ti bá bàbá àwọn ọmọ mi pàdé, late nephew Káyọ̀dé Apá Òkági, kí Ọlọ́run ọba mi kó bá mi ṣe gáfárà fún. Ọmọ tí wọ́n bí sínú ìkẹ́ òun ni mí.
màmá mi àti bàbá mi wọn fi pamọ́ fún yàn kankan wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àwọn nífẹ̀ẹ́ mi the extent tó jẹ́ wípé mọ́mí ó pariwo ẹni tí ò bá fẹ́ràn Mufuli ó mọ̀ fẹ́ràn mi. ìyá yẹn wá kú ní April 8, 1996 1986 a sin wọ́n ní April 9, 1986 lónìí ló pé 35 years tí wọ́n sin wọ́n. A dúpẹ́ fọ́lọ́run ọba. Ìgbà tí wọ́n kú mo rò wípé mi nílé carry on with life and bó ti máa ń rò wípé tán bá kú tán bá ti fẹ́ sin wọ́n tán bá ti gbẹ́ kòtò fún wọn kán tó gbé wọn síbẹ̀ màá kọ́kọ́ kó síbẹ̀ ó wàá gbé wọn sórí mi wọ́n wàá dìjọ sin wá pọ̀. Alhamdulillahi Rabbil Alamin, I survived and I carried on with life through the grace of Allah subhanahu ta'ala. Ìgbà tí màmí kú, Baba Kamaldeen Adabi of the blessed memory, Rọ̀dí Allah Hanihu, Ọlọ́run ọba mi, jẹ́ kó fi ìkẹ́ ṣàlékún ìkẹ́ fún wọn. Wọ́n pè mí, wọ́n ní Muflihat, torọ ọmọ kékeré ni mí nígbà yẹn. Wọ́n ní wípé ibo ni mo fẹ́ gbé lẹ́yìn ikú ìyá mi. Ó wá fún wọn lésì wípé ọkọ àtaya wọ́n lè mú ayọ̀ mi mọ́ra torí mo bàjẹ́. Tí mo mọ̀ ó ní Alhaji and Alhaja Shehu Abdulgafar. Gbogbo excesses mi ọ̀nà tí ń gbà mọ́ra láti gbà tán ti tẹ́rí gbà. Wọ́n sì jẹ́ kó sú àwọn títí di wákàtí ọ̀wọ̀ yìí. Mo gbàdúrà wípé gbogbo ìkẹ́tẹ̀ ń kẹ́ mi láti gbà tí wọ́n bàbá ti fà mí lé yín lọ́wọ́. Ọlọ́run kó ṣe ní bàdà fún yín. Ó bá mi san yín lẹ́san olóore láyé ní kọ̀kọ̀ sàárè àti ní gbangbájọ́ gbèǹde àlùkìyámọ̀. Mo dúpẹ́ Ọlọ́run ọba mi ó bá mi dúpẹ́ fún yín. Ìwà Ọlọ́run ọba mi ó wá bẹ̀rẹ̀ all through the years it's been up and down with various challenges until the year 1994. Ọlọ́run ọba ó mì mí wò lẹ́nu iṣẹ́ àti pẹ̀lú ìgbéyàwó mi. Ó fẹ́ gba gbogbo nǹkan tó fi ṣe mí láàánú lọ́wọ́ mi. Ó wá di ọjọ́ kan mo wá jí. Ó wá sọ fún ara mi wípé Muflihat ò gbọ́dọ̀ sọ ẹlẹ́dàá rẹ nù o. Ibẹ̀ ni ìgbésí ayé à ń wá Ọlọ́run mi ló ti bẹ̀rẹ̀. Zo Mùsùlùmí ni mí láti ilẹ̀. Mò ń kírun àmọ́ òye mùmínì Ọlọ́run ọba ò fi yé mi ní gbogbo ìgbà náà. Ó wá bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbésí ayé tuntun yìí nípasẹ̀ à ń ka àwọn ìwé Ahmedidat Rọ̀dí Allah Hanihu. Ibẹ̀ ni mo ti wá rí wípé kò sí ojú ọ̀nà kankan tó yẹ kí ẹ̀dá tọ̀ láyé ojú ọ̀nà Islam lọ. Láti ẹ̀sìn kan tó wà látìgbà tí Ọlọ́run ti ṣẹ̀dá bàbá wa Nábì Adam alayhi salatu wa salam ó ní. Gbogbo àwọn ànábì tó tẹ̀lé títí dójú Rasulullah sallallahu alayhi wa salam àtànábì Ibrahim alayhi salatu wa salam tí gbogbo religion tá à ń lè claim over Mùsùlùmí ni wọ́n. It is in the quest to find Allah subhanahu ta'ala níbi tí mo ti ń wá Ọlọ́run ó ní ìmọ́lẹ̀ Ummulkhair Memorial Central Mosque and Islamic Center lọ́lọ́run ọba ti tàn sí mi lọ́kàn. Àdúrà wa síwájú Ọlọ́run ó ní wípé ó gba iṣẹ́ tó fi rán wa yìí ó ṣe látẹ́wọ́gbà ní bàádà ó san wá lẹ́san láyé ní kọ̀kọ̀ sàárè àti ibi tó ti lérè jùlọ níjọ́ gbèǹde àlùkìyámọ̀. Ó mú bó ṣe gbà á ànábì Ibrahim alayhi salatu wa salam àti ànábì Ismail alayhi salatu wa salam nígbà tó pa wọ́n láṣẹ wípé kán kọ́ Bẹ́tì Latif fóun ní Mọ́kà. Ó ṣe tiwọn látẹ́wọ́gbà kó dákun kó wọ láàánú rẹ̀ tó fi gbélé ayé ró. Ó gba èyí tó rán wa yìí ó gbà á ní bàádà fún wa. Gbé kalẹ̀ mọ́ṣáláṣí yìí ó dá lórí à ń kí wákàtí márààrún, à ń kí Jumat prayer,
àti other dawa activities. A sì ń bẹ Ọlọ́run nínú àánú rẹ̀. À ń fọlá ẹ̀yin bàbá wa tẹ́ wà lórí ìkàlẹ̀. A fi ń bẹ àti gbogbo àwọn tọ́lọ́run bá tún yọ́nú sí lórí èpẹ̀. A mọ̀ kó dákun kó ṣamọ̀nà wa lórí ìgbékalẹ̀ tó gbé kalẹ̀ síbí. Ilé Olúwa tó wà láàyè yìí, Ọlọ́run bá jogún rẹ̀ fún mi nípasẹ̀ àbíkàn ìyá mi Alhaja Rihanat Adoni Bello. Ó jẹ́ wípé wọ́n ṣà ń tẹ̀ mí wọ́n jẹ́ kí n nísinmi through a subtle and persistent pressure. It was a great value to us. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọlọ́run bá mi yóò bá mi dúpẹ́ fún yín. Thank you so much. Ní gbogbo ìgbà tá à ń ṣe iṣẹ́ ilé yìí, gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá àwọn náà supply omi wọ́n mu láti ìgbà tọ́lọ́run ti parí ẹ̀ títí tó fi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ pardon me títí tó fi parí ẹ̀. Mo tún wá fẹ́ dúpẹ́ lọ́dọ̀ àwọn bíṣọ̀bù kan mú létí wá lẹ́gbẹ̀ẹ́ yìí. Bishop Adégbóyèga Ọláwóore Paul tí wọ́n fún wa ní support lórí kọmíṣọ́nì àyè tá a wà yìí. A kàn sí wọn lánàá wípé a fẹ́ ṣí ibi lónìí. Ṣàdúrà fáyè tá a wà yìí àtèmi àtàwọn management committee la lọ. Wọ́n ṣàdúrà fún wa láyè tá a wà yìí. Wọ́n ṣàdúrà wípé gbogbo nǹkan tá a bá dáwọ́lé Ọlọ́run bá jẹ́ mọ́ kó mọ jú wa ṣe. Wípé ìbáṣe wa àti tàwọn Ọlọ́run ọba mi yóò fi ìrọ̀rùn sí fún wa. Kódà wọ́n sọ fún wa wípé káláwọn ò lọ sí ìrìn àjò lénìí, àwọn bá jẹ́ wa nípè àwọn wà lórí ìjókòó yìí pẹ̀lú wa. Ọlọ́run bá wa dúpẹ́ fún wọn. My appreciation also goes to my sisters, Mariama Ajibola Moke, Idiat Afolashade Asake, pẹ̀lú àǹtí Musili àti Bọ̀dá Yàyà. Ọlọ́run ọba mi kó dẹlẹ̀ fún wọn. Ó jẹ́ wípé àwọn náà wọ́n ń gbárùkù tì mí lórí ọ̀rọ̀ ọ̀nà Ọlọ́run yìí kọ́lọ́run ọba mi kó san wọ́n lẹ́san. I must not fail to mention Mọ́mì Gwandu, Alhaja Amdalat Abdulaziz àti Alhaja Sikirat Anako. Ìyá mi míì tún ni wọ́n. Gbogbo ìgbà tán bá ti ń gbúrò ìlọsíwájú mi ni mo máa ń rí dùnnú níbi ọ̀rọ̀ wọn àti nínú ìṣesí wọn. Ń lọ síwájú tọ́lọ́run ọba ń fún mi. Mo gbàdúrà wípé kọ́lọ́run ọba mi ó bá mi san yín lẹ́san. Ẹ ṣeun mọ́ mi. My appreciation also goes to my children. Àwọn ọmọ tọ́lọ́run ọba kan fi ta mí lọ́rẹ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n dúró thick and thin by words of encouragement. Wọ́n support mi. Kódà tí mo bá ń bọ̀ nígbà míì tí mo bá ní mi lówó tí màá fi ra tíkẹ́ẹ̀tì, àwọn ọmọ yìí náà ra tíkẹ́ẹ̀tì náà fún mi. Àwọn náà ìwọ̀nba nǹkan tọ́lọ́run ọba ṣe fún wọn, wọ́n fi ràn mí lọ́wọ́ lórí àgbékalẹ̀ ilé Ọlọ́run ọba yìí. Gbogbo àwọn òṣìṣẹ́ tán ṣiṣẹ́ ń bẹ̀ látòrí architect dórí engineer àti gbogbo àwọn òṣìṣẹ́ tó kù. Ó máa ń pariwo nígbà míì, màá bínú kí ẹ má bínú sí mi torí pé ká lè débi tá a wà lónìí ni. A dúpẹ́ fàánú Ọlọ́run lórí wa ní gbogbo ìgbà. To all members of my families, friends, I say a big thank you. Ọlọ́run ọba ó fi mọ̀lẹ́bí ó ní bùkún tó pọ̀ àti àwọn ọ̀rẹ́ tán ní bùkún tó pọ̀ gẹ́gẹ́ bí Alhaja Kẹ́mi Afọlábí, Alhaja Fatimatu Ìṣọ̀lá àti àbúrò mi Zikirat Bọ́lákalẹ́ Àdùkẹ́. Àwọn ìyá mi Mọ̀ríámọ̀ Mary Ajétúmọ̀bí. Mo dúpẹ́ o. The management committee and board of trustees, we are in this dawa together. I really appreciate your coming on board with me through this journey. I pray Allah subhanahu wa ta'ala guidance will continue to guide all our endeavors and all we have to do to promote this dawa. Jazakallahu khairan to everyone present here. And I pray Allah subhanahu wa ta'ala make us inheritors of Jannah Firdaus. Nínú àánú rẹ̀. We pray Allah subhanahu wa ta'ala to grant us journey mercies back to our various destinations.
ẹ ṣé mo dúpẹ́ tẹ́ wá yẹ Ọlọ́run ọba sí fún mi èmi kọ́ lẹ wá yẹ sí Ọlọ́run ọba mi lẹ wá yẹ sí Ọlọ́run ọba mi yóò bá mi yẹ gbogbo yín sí alihamdulilayi rọ́bì alamin lórí ohun gbogbo fóun gbogbo nígbà gbogbo masalam. yóò dáa fún yín tẹ́ sọ pé Ọlọ́run tóbi. Allahu akbar. Aki Alhaja wa Muflihat Kamaldeen èyí tí Olúwa tọwọ́ wọn gbé jáde yìí Ọlọ́run ṣe ní ìbálẹ́jọ́ aburú fún yín. Àmín. Kó bá ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara. Àmín. Tó nara tán fún yín. Àmín. Ọlá títóbi Ọlọ́run. Àmín. Nísìn